Mo pa comment section fídíò tí mo ṣe lọ́rọ̀ tàbí tá a fẹ́ràn mi torí mi like comment àwọn èèyàn fi síbẹ̀. Kò dẹ̀ ń ṣe fídíò ni. So as a content creator, when you put someone else's video on your page, you have to control your comment section. Àwọn kan sọ pé kí ló tí mi address the issue premarital sex nínú fídíò yẹn. Of course, nothing can be good about premarital sex. Kò sí nǹkan kan tó lè dá nípa rẹ̀. A ní láti ṣe mọ́ aṣọ lákàsẹ́yìn. Even we that we talk sex and moral, we always say that sex is for married, celibacy is for singles. So, as a matter of fact, everybody knows the genesis of the problem. Nevertheless, a ní láti ṣe máa lọ mọ́ sọ̀rọ̀ in the past. Ẹni tọ́rọ̀ ṣẹlẹ̀ sí, ṣe rò pọ̀ náà ò ní mọ̀ regret ìgbésẹ̀ tó gbé ńgbà yẹn ni. Even kó má lead sọ́mọ, ọkùnrin tó bá bá ẹ̀sùn tí ò fẹ́, is a shame on you. Kò sóbìnrin tí ò mọ̀ yẹn. Ọkùnrin tó ń sọ fẹ́ǹsìn pé òun nífẹ̀ẹ́ òun ṣe gbá òun ṣàwo. As a case study eléyìí tá ń lò yìí, ṣé lọ́jọ́ tó fẹ́ bá sùn, ṣó fi kú threat yẹn ni? Ṣó lè ever believe ń sìn pé ọkùnrin ọjọ́ yẹn ló wá ń sọ pé ikú á pọ̀ tó ń sìn? Bí ṣe máa ń rí nu tó bá ní pé bí ti rí wá bí ti rí nu. Bẹ́ẹ̀ ni. Ebi ńgbà tọkùnrin bá bẹ́ẹ̀ sùn tán látó mọ̀ pẹ́nu ẹ wọ́, látó mọ̀ pé ó ṣe wá dúdú ṣìṣì báyìí. Ẹsẹ̀ ẹ ṣe wá ga jù kan lọ báyìí. Ojú ẹ̀ kan ṣe wá fẹ̀ jù kejì lọ báyìí. Imú ẹ̀ gan ò ṣe rẹ́gí pẹ̀lú etí ẹ̀ náà. Ó rí pórí ẹ̀ ti tóbi jara lọ ni. Ó dìgbà tó bá dó ẹ tán kó tó máa ráwọn àlébù yẹn. Bó dẹ̀ ṣe máa ń rí nìyẹn. We have always informed teenagers, even adults. Mo dẹ̀ máa ń sọ, if you're a virgin, keep the faith. If you have lost your innocence, don't continue in immorality. Everybody knows. So ẹ lè wá sọ pé bóyá nítorí gbogbo àlàyé tí mo ṣe yẹn, tó rá àṣàlàyé yẹn mọ́, kẹ́ wá rò pé bóyá ìyẹn ò sí ńbẹ̀. Ó náà wà ńbẹ̀ ẹ̀bẹ̀, everybody is aware now. Even ẹni tó ṣẹlẹ̀ sí gámọ́ bí tó ti kàn. We understand the fact pé ẹni tó bá ti gbọ́rọ̀ ara ẹ̀ wá fẹ́fẹ́, there is no justice here on air. The only thing you have on air is to make your information to be known to the whole world. Of course, o lè yọ kúrò létè àwọn èèyàn mọ́ àfi tó bá ti dákẹ́ in the first place. Whether her steps was good or not, bó ṣe rí lára ẹ̀ ló ṣe gbé wá yẹn. So the fact that pé mi ò address that particular point in what I said, it doesn't mean pé it doesn't mean pé ó tán síbẹ̀. Bẹ́ẹ̀ ni, everybody is aware and everybody knows. Ẹni tó lọ kó bá ń lé tí ò fẹ́, tí ò tọrọ rẹ, tí ò má pò láṣù kan délé yín, tí ò lọ fẹ́ níbì kankan. Ọmọ pé ó máa trash ẹni. Tó bá lóyún àbó ya wèrè ní fókùnrin, ó ti mọ̀ pé ó máa trash ẹni. Èyí tó ń professor ìfẹ́ sí ẹ̀sìn yẹn torí kò tí ì ṣe tán pẹ̀lú ẹni. Tó bá ṣe tán pẹ̀lú ẹ, á dọ̀m̀pù ẹni, ó dẹ̀ kì í ṣe ìyàwó ẹ̀ kó bẹ́gbẹ̀gbẹ̀rún ọmọ fọ́kùnrin tí ó bá ti sanwó orí ẹ̀ kì í sọkọ rẹ̀. So everybody is aware. Àṣẹ nídìí láti máa ká sọ lákàsẹ́yìn. Ọ̀rọ̀ téèyàn sọ síyàn tí ò dáa. Even though a mọ̀ pé kò sí justice láfẹ́fẹ́. Probably it could be a mistake on our own part to have brought it on here. Bẹ́ẹ̀ kọ́ tá a bá rí ń bẹ̀ la máa mú jáde. Kò sí nǹkan kan tó lè dá nípa premarital sex. Àtẹ̀ntó olóyún tí ò gbóyún ẹ o. Àtẹ̀ntó bímọ fún tí ò gbọmọ rẹ o. Àtẹ̀ntó tiẹ̀ lóyún rárá. Once a man sleeps with you, he has seen you all. Ó ti rí ẹ tán. Bó bá dọ̀la tó bá lọ́kọ gan máa yín mú sí ẹni pé kí ni ọmọ táwọn ti bá yé ẹ̀jẹ̀ bó ṣe rí nu. Bẹ́ẹ̀ ni, torí ẹ̀ tí ń bá ti sọ̀rọ̀ ń bí ìmọ̀ máa ń là. Kọ́mọ lọ rò pé bóyá torí nǹkan tí nǹkan tán sẹ̀rọ ikú àtẹ̀bò ló lọ́ ń ṣe zìnà kiri ló ń bá yé ara ẹ jẹ́ ara ẹ ló ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn míì iléèwé ni wọ́n wà, àwọn àtọkùnrin ni wọ́n jọ ń gbé. Ẹlòmíì rèé ó ti kó kẹ́rù relé ọkùnrin ó ti ń bímọ dà bẹ́ẹ̀. Tọ́lá dọ̀la tọkùnrin bá fẹ́ yàwó. Ìyàwó yẹn ò ní ìyàwó, ìwọ ń tiẹ̀ bébí màmá ni ẹ́. Ìwọ tó dẹ̀ bímọ fọkùnrin náà tó jẹ́ pé ẹ̀kan bára yín sùn ni o kì í ṣe ìyàwó ẹ̀. Tó bá dọ̀la tó bá fẹ́ yàwó tó bá fi ẹ́lẹ̀ wàá sunkún ni ayé ẹ̀ lórún débẹ̀. Bẹ́ẹ̀ ni, kò sí nǹkan kan tó lè, nothing can be good about it. Torí njọ́ ọjọ́ náà tó bá ṣe wípé nǹkan ò ṣẹlẹ̀ ni irú ọ̀rọ̀ yóò ní wáyé. Mo sì mọ̀ pàǹtí náà ó ti kẹ́kọ̀ọ́. So ẹ lè wá torí ìyẹn wá sọ wípé ní ẹ tí ẹ sọ̀rọ̀ bá yẹn kí mo fẹ́ sọ̀rọ̀ bá lọ. Ta ni ọ̀sà ìmọ̀? Tó bá jẹ́ pé ìyẹn ò bá wáyé ni sọmọ ṣẹlẹ̀. Ń gbọ́ ọmọ sì ti ṣẹlẹ̀ ń. Ntọ́ bá tún ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ náà láàmú gbọ́ láàmà láàyè gbọ́. Àti bẹ́yìn ò tún ṣe ní mọ́ tẹ̀síwájú nú irú àṣìṣe báhùn.
so that it will serve as a lesson to the whole world and to the young people. Bó ṣe rí nìyẹn, ọkùnrin tí ó bá tí ìtẹ̀sẹ̀ máa bọ́ ṣe zìnà ó ní ọmọ pọ́n ọlé ńgbà bá ti bẹ̀rẹ̀ sí ní bára yín sùn ìwọ mọ̀ wípé ní in tí máa ń fa heartbreak jù fáwọn obìnrin tán fi máa ń wà bítà ó ní wípé èèyàn tó bọ́ sùn tán tí ò fi ọ sọ mọ̀ wípé ní èpè ìyẹn kì í tètè tán lára obìnrin. Gbọ́n tẹ́ fẹ́ ra yín tó ṣe pé the relationship was platonic kò sí pé là ń bára ẹni sùn ńgbà tí náà bá wọ̀ mọ́ kálukú ọmọ lọ lálàáfíà ẹ̀ ní máa fi kú léra yín kiri. But the very worst enemy that you can have in life is somebody you are sleeping with that is not married to you. Ó ní number one enemy tó lè ní láyé ní ìsinyìí ò lè mọ́ tí mọ̀ báyìí. Ó dìgbà ọ̀rọ̀ bá dàrú láàrin yín tán ìgbà ló torí wípé ní fúùlù tó tó ọ láyé yóò sì. Bó ṣe rí nìyẹn. Ṣé bẹ́yìn lẹ máa ń fa àwọn sisi ṣe yẹ̀yẹ́ àwọn virgin at 30 virgin at 40 tẹ́mọ̀ ní virgin Mary ní kí wọ́n mọ̀ sùn mọ́ àwọn ìṣe èèyàn gidi tí ọ̀bẹ tà kí wọ́n pè ọ́ ní virgin Mary ju kéèyàn kan ó dúró tán kó sá lọ kó lọ mọ spread kó lọ mọ dójú tí ọ̀ káàkiri àwọn èèyàn bọ́kùnrin ṣe rí bí tọkùnrin ó ṣe nù bẹ́ẹ̀ ni bẹ̀tà bó wá sọ pé bó ṣe cry síta yẹn ò dáa fáyà mọ̀ pé kò sí justice online but ìwà burúkú àwọn ọkùnrin bí wọ́n ṣe máa ń dìsífù àwọn obìnrin tí wọ́n bá wọn sùn tán tí wọ́n wà ṣẹ̀ṣẹ̀ máa rálẹ̀ bú ara wọn kí lẹ́tà correct yẹn náà ìwọ ọkùnrin tó ti mọ̀ pé ẹni yìí ò lè fẹ́ ẹni tó dúdú ẹni tó pupa ni ó fẹ́ kí lẹ́ tó bẹ́ni tó dúdú sùn ó lè fẹ́ ni tẹ́nu ẹ̀ wọ́ bẹ́ẹ̀ ó lè bẹ́ni tẹ́nu ẹ̀ wọ́ sùn ẹni tẹ́nu ẹ̀ wọ́ tó lè fẹ́ kò yẹ kó lè bá sùn náà. So ibi téèyàn ti máa ń gbọ́n nù ìwọ obìnrin ló máa gbọ́n tó máa yára ẹ̀ lọ́gbọ́n ọkùnrin tí ó bá fi ọ mọ́ kó lọ inú ilé rẹ̀ tó bá ti ń gbé bẹ́ẹ̀ kó kú òǹbẹ̀ mọ́ rẹ léyìn tó bá ní ìdí ẹ yọ́ wà tọrọ rẹ. Bẹ́ẹ̀ ni ẹlòmíì lè ti ṣàṣìṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó padà lọ gbọ́rọ̀ ṣìtí ọkùnrin tí ó fi ọ kì í ṣe ìyàwó rẹ̀. Dẹ̀ fáwọn tó ń sọ wípé ó gbọ́kọ ẹ̀wà kò kì í ṣọkọ rẹ̀ kò fẹ́ kò kì í ṣe ìyàwó they are not husband and wife. Wọn kì í ṣọkọ àtìyàwó ọmọ tán dẹ̀ bí fúnra wọn tá a ti mọ̀ wípé everlasting relationship ti wà láàrin wọn because of that ọmọ ṣé nígbà tó bá wá fi kú threat yẹn tó pa ṣé gbà yẹn ni ìṣòfurufú ní ọ̀bọ̀n tọ́jú ọmọ tí wọ́n bí. So bó ṣe jẹ́ nìyẹn nothing can be good about premarital sex and everybody ló dẹ̀ ti kẹ́kọ̀ọ́ ẹ̀ ẹni tó ṣẹlẹ̀ sí náà ti kẹ́kọ̀ọ́ ẹ̀ wípé àwọn tí wọ́n ń sọ kì í ṣe wípé wọ́n ń sọ àsọdùn is to protect you to protect your even future ẹni tán fún lóyún kan sá lọ gan tọ́kàn bára wọn sùn tó yún ò ṣẹlẹ̀ ṣòro wípé tó bá dọ̀la táyé ẹ bá dáa ẹni tó bẹ́ẹ̀ sùn lánàá kò ní wá rojú ẹ̀ síta yóò sáfẹ́ kí stain yẹn wà lára ẹ yóò fẹ́ fi that spot sí ẹ lára káwọn èèyàn lè rí ẹ bí èèyàn burúkú ń tán pè lọ́kùnrin nìyẹn ṣe bí wọ́n lo fíw pé o ti rángẹ́lì o ti dé paradíṣe ẹ ra wọn mi ìbáyà àwọn teenagers wọ́n ti kó lọlé ọkùnrin wọ́n ti lọ ń dín sísè bọ́ bíbọ̀ ń bẹ̀ wọ́n ti ń wọṣọ rẹ̀ wọ́n mọ̀ wọṣọ ọkùnrin wọ́n wọ jàlámíà rẹ̀ wọ́n wọ bàtà rẹ̀ egene kan wọ́n mọ̀ pé lóríṣiríṣi orúkọ ń bò má bayé ẹjẹ́ tó rí pé òwúlò mọ̀ ìgbà yẹn ló tó máa rí wípé etí ẹ̀ kan tóbi jù kejì lọ ìgbà yẹn ló tó máa mọ̀ pẹ́nu ẹ wọ̀ kí ló ń ṣe nílé ọkùnrin tí ò fẹ́ kúrò ń bẹ̀ mọ́ lọ lé yín tó bá ní ìdí ẹ kó wá tọrọ ẹ ń bẹ̀ iye ọmọlúàbí iye ọmọ iye obìnrin nù kò sí yìí kankan nù obìnrin tá a ti bá sùn tá a fẹ́ kò sí yìí ń bẹ̀ kò sí iyì kankan bẹ́ẹ̀ so kí la ṣẹ̀ṣẹ̀ máa kásọ lákàsẹ́yìn fún ṣẹ́ni tọ́rọ̀ ṣẹlẹ̀ sí fúnra rẹ̀ gan ṣé ò ní mọ regret action ní ọdún yẹn ni so àní ká ṣẹ̀ṣẹ̀ mọ tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà by talking about it that's why tí mo fi skip ìyẹn nínú fídíò yẹn you bet when people were saying what of the fact that if they have not I said you see mistakes is bound to happen ṣùgbọ́n tí èèyàn bá ṣe àṣìṣe you don't sit down inside that mistake. That's why I question that èèyàn tí ò fẹ́ why did you break your relationship that you want to go back to somebody who you are not married to. Kì í sọ ọkọ rẹ ẹni ọba fi ọdẹ́lé tó fi ọ̀hún lọ́kà lásọ pé ọkọ rẹ ni o dúró tọkọ rẹ o mọ́ kó lé ọkọ rẹ. But this time around the man is not your husband. Ó dà pé àwọn èèyàn lọ́nláìn yìí differently la máa understand ọ̀rọ̀. We don't really kí n assimilate ọ̀rọ̀ the same way. Wọ́n ń ṣọkọ àtìyàwó wọn bára wọn sùn ní ọmọdé wáyé láàrin wọn ń tá a fi lè dáyàwó mọ̀ ní ẹni tá a fẹ́ ní ṣùlọ́kà bóyá a pè é dáórí ẹ o tàbí a lọ tọwọ́ bọ̀wé fẹ́ ìkànnù méjèèjì gbúdọ̀ ṣẹlẹ̀ hàn mí máa ń ṣe méjèèjì pọ̀ bẹ́ẹ̀ hàn mí ìkan ni wọ́n ṣe
ọkùnrin tí ò bá dẹ̀ ní ẹ fẹ́ kò ní kẹ́bí ẹ̀ lẹ́yìn wàá fẹ́ kò ní wálé yín. So kí ló ń sùn tí irú ọkùnrin bẹ́ẹ̀ sí kí ló lọ ń dáná fún bẹ́ẹ̀ sí. bá bá ti rò pé èèyàn fi ọ̀tọ̀ bá tẹ́jọ́ rìnrìn àjò ńgbà bá ti rí i pé ọjọ́ ń lọ èyí yóò ní nǹkan kan tí ó ṣe fún ọ. Why did you keep sleeping with him? kí ló tó járe kúrò lẹ́yìn ẹ̀. bó ti jẹ́nu. So the fact that I emphasize on that point does not mean pé a fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀. No, nothing can be good about premarital sex. Everybody knows pé many cases of adultery can be traced to ex-man friend, ex-boyfriend, ex-girlfriend. Ẹlòmíì ti dó oríṣiríṣi okó ìgbà tó bá lọ́kọ tán ó lè jẹ́ pé kó wọ́n bá lọ lọ́run fọ́kọ ẹ̀ kò ní lè nítẹ́lọ́rùn pẹ̀lú ọkọ yẹn mọ́. So a whole lot of things ní premarital sex máa ń dá kalẹ̀ lẹ̀ nínú ayé onímọ̀ ex ló break marriage ẹlòmíì tó bá jẹ́ ex tí ṣe pẹ́ ń bára yín sùn sọmọ wípé ní wàhálà ò ní ṣẹlẹ̀. Bí ṣe máa ń rí nu everybody is aware that nothing can be good about premarital affairs. So the fact that I didn't mention it does not mean that pé it is right. There is nothing right about it. Ara tí mo ń fà náà lélẹ́yìí it will put you in mess ló máa fi ẹ́ sí ẹni tó fẹ́ yàn ń sun lọ́kà gan o tí ìmọ̀ wà tí ó wù sí ọ. jọ o tí ìmọ̀jọ́ kan tí ó jì tí ó kàn déédéé wùwà tí ọmọ rálẹ̀ mú. abọ́sibọ́sí ẹni tí ò fi ọ tí ò tọrọ rẹ lọ́wọ́ ń pa. ẹni tí bá ń ṣe kó jáwọ́ padà lọ lé yín lọ́dọ̀ àwọn àǹtí ẹ̀ lọ́dọ̀ àwọn nkú ẹ̀ lọ́mọ gbé bẹ̀ lọ́dọ̀ wọn fámìlì ẹ̀ rè mọ́ gbé bẹ̀. tó bá mọ̀ pé ni òun fẹ́ kò tí ì fi ọ wọ́n tó jẹ́ young lady. ọ̀pọ̀lọpọ̀ àwọn undergraduate náà kí ẹjọ́ mi gbé pọ̀ pẹ̀lú ọkùnrin ọkàn bá yá ara ẹ jẹ́ ni kò ní í fi ọ. èyí ti mọ̀ pé bóun bá fi ọ gbogbo ohun tó ń ṣe náà ló ń ti ń ṣeun. bẹ́ẹ̀ ni jọ tí ọba fẹ́ yàwó ọmọ èké kan ní oore ìfẹ́ ìgbọ́ ló dẹ̀ máa dùn náà you go lose sí tó ṣe sí i. bọ́ọ̀ bá ti bímọ fún un gbọ́dọ̀ ọmọ wa bó ṣe tọ́jú ọmọ ìyàwó tán fẹ́ ń sun lọ́kà àti ẹ̀sìn gbọ́ yẹn pé families are involved. bọ́kùnrin bá tiẹ̀ wùwà burúkú á mọ̀ wípé tó ọ̀ ṣe zìnádélé rẹ̀ ọ̀ fi ọ̀ ń sun lọ́kà ní ọ̀tọ̀nu. bó ti jẹ́nu ṣe bá ti sọ ọ̀tọ̀ bá mọ̀ pé torọ́ ń gbọ́rọ̀ òkú àtòbò o ò ní self control mọ́ wulẹ̀ gbọ́ mọ́. ṣùgbọ́n bá bá ṣe ń gbọ́ là ń la ṣe ń sọ là ń là tó bá tí ì lọ́kọ mọ́ lọ́dọ́ kó lẹ̀ga ò mọ́rẹ̀ èsòfò ara o ṣé wọn ò mọ̀ yan àrùn ìdílé ògbóògùn mọ̀ ń sọ̀rọ̀ mọ̀ yàn bó ti jẹ́nu.